ẹlòmíì ó máa dúró dìgbà téèyàn bá kú kó tó ṣoore fún yàn ni. wala lijudu yufuniya izaya qimbalat. ìmbẹ̀lẹ́gbẹ̀ kó wa náà ìmbẹ̀lẹ́gbẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà gbogbo ẹni ọba mọ̀ tipa rẹ̀ ká kó lè ṣàánú rẹ̀ mọ́jọ́ dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ kú kó tó ṣàánú èèyàn láyé. wala lijudu yufuniya. ajá Rashida gbogbo tí ń jẹ́rẹ̀ kún òjijì kò tún ní wọnú ilé wa wọn mọ́. ẹ dákun ẹja sàmì dáadáa. ọkàn mi ti lọ ó ti lọ àìmọye àwọn nǹkan nísìn. ziyadan. wàláhì làzim. ziyadan. Saidat dá gan. ziyadan. ẹni tí máa ṣe rere tí fẹ́kẹ́ lómi ò ṣe rere ni. ziyadan. àwọn ẹ̀dá kan ń bẹ tẹ́gbọ́ wáyé. ziyadan. láàárọ̀ yóò tún ti náwó múra nísìn. wàláhì Saidat ọlọ́run àkàndá ni. ògo tí ó kalẹ̀ lógo rẹ̀. wàláhì àkàndá. àwọn ọ̀rẹ́ kan mẹ́tọ́ bá sọ oore tó bá ń ṣe fún wọn o ti ní problem. kún yóò rí bẹ́ẹ̀. bọ́ ọ bá sọ oore létí ọ̀rẹ́ burúkú oore tó fẹ́ ṣe òun ó lè succeed lórí oore yẹn o torí o ti sọ fẹ́ létí burúkú tètí burúkú bá ti gbọ́ oore rẹ o lè rí oríire yẹn ṣe kó wà successful mọ́. kò rí bẹ́ẹ̀ fún Sayyida Rashida kún yìí inú rẹ̀ ó máa dùn sí yìí ni bẹ́ẹ̀ bá lè ṣe kinní kan báyìí yóò lè ṣe wẹ̀ tó ṣe nǹkan báyìí ẹ̀ tó ṣe léyìí ẹ̀ tó ṣe léyìí ẹ̀ tó ṣe léyìí bá wá sọ pé ẹ ti ṣe nǹkan òun ni yóò wá dàbí pòun náà ló ṣe nǹkan tó ní kẹ́ ẹ ṣe òun. Wallahi lazim. àìmọye àwọn nǹkan ńláńláńlá tó mọ̀mọ́ mi tẹ́lòmíì tó sì jẹ́ ẹbí mi ọ̀mà bó ti rí nù láwọn àgbákò nǹkan tó yẹ pé láwọn àgbákò oríire ni o bẹ́ẹ̀ ni wàláì tó yẹ pé bí ọmọ ìyá rẹ̀ mi bá gbọ́ yóò sì yà wèrè lẹ́ẹ̀kan náà. kí ni ọmọ mọ̀ mi lórí ire tí mo bá ṣe láyé kò sí sí tẹ́mi náà mọ̀. ẹ máa wo ẹni tẹ́ ẹ bá ń bá ṣe jọ́tọ̀ bá ti fóore hàn ọ̀rẹ́ ẹ àbí tó fi oore hàn ẹni tó súnmọ́ ẹ tó bá ti ń ṣe bíi pé fúnpa rẹ̀ ń ga tètè jìnnà sí. ó dàbí eré ni kì í ṣeré o wọ́n ti finish ẹlòmíì bíi pé ń fi oore hàn àwọn èèyàn wọ́n ti bayé ẹlòmíì jẹ́ bíi pé ń fi oore hàn èèyàn kò mọ̀ pé ọ̀tá lòun ń foore hàn kì í sọ̀rẹ́ kì í sọ ọmọ ẹ̀yà ṣé gbogbo ẹni tí wọ́n bí lẹ́ni náà ní dunnú sí ni àìmọye ọmọ ìyá ti ya wèrè àìmọye ọmọ ìyá tó ṣe pé ó ní ọmọ jó lọ ni ó sì ti padà lẹ́yìn rẹ̀ láti jẹ ìjọ kò rí bẹ́ẹ̀ fún Sayyida dákùn fàyádà tún wá ní fàyádà tọrẹtọrẹ ni a máa tọrẹ bí ìmọ̀ kò yé mi kò sí tí ó lè fi tọrẹ láyé bẹ́yàn bá sì lè tọrẹ púpọ̀ yóò máa ṣẹ́kù lọ ni wọ́n ló mérí ibú tó bẹ́ẹ̀ ń bí ahun tó ń ṣe ó ti láhùn jù bọ́ bá tu tọ́kalẹ̀ tí adìẹ bá tún gbé tọ̀ rẹ̀ ó tún máa lé adìẹ kiri bí tọ́ láhùn dé ló ṣe tó láhùn tó báyìí olówó tó lè fi jẹ nǹkan gidi ò lè jẹ nǹkan gidi ọ̀wá ń dọ́gbọ́n gbogbo ìgbà bá a bá sọ pé àwọn alájà Fatima wọn ń bẹ kanrankanran ṣé ìwà ń jẹ ìwà ń bẹnu pé fùfú náà ń jẹ ni. bẹ́ẹ̀ bá rẹ́ni tí ìsìn wà ń bẹ̀ tí ń wà ń bẹ̀ kàmpé. tí sì ń dán tí ń dùn. àgbókè. àbí iṣẹ́ wáìnì ni. àbí àgbókè. bàbá yóò gbó o. wọ́n lọ́mọ bàbá ó sì ti máa ń gbókì. máa try kan máa bá gbà mú gbogbo ìgbà má jẹ́ kírun máa kún mọ́ lérí bíi ti wèrè ń gbogbo ìgbà. bí irú wẹ́wẹ́ di ní sí.
Yorùbá ànábì bọ̀ kún ìfẹ́ tó ti da yẹn pè sẹ́yìn mi mo ti fẹ́ máa chájì kọjá àbí tó yẹ kí n chájì kọjá ó dàbí eré ni kì í ṣeré kún ìdá gan níṣẹ́